وإن كتوت للأنام سعادة فلم يشك يوما مراني وقتي asámúlọ àwẹ̀ tẹ̀lé. Wasakulu. Ó dijọ́ kejì ọdún dé. Akulu min ubisa. Àwẹ̀ tán ojú tajọ̀sán. Alayhi salatu láì wá. Tajọ̀sán àwẹ̀ ti tán. Wasakulu min ubisa. Mo kí gbogbo àwa múmìnà àti múmìnà òdodo pátápátá. Salatu láì wálé tún lọ ṣáàyè. Gbogbo àwa múmìnì àti múmìnà òdodo mo kí wa. Tuinama jalalu rasulullah. Mo kí gbogbo àwọn àfáà Ọlọ́run, gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní Ọlọ́run fún wọn ní agbára kan tó jẹ́ pé wọ́n bá tẹ́wọ́ àdúrà bá ẹ̀wọ̀n ìka ló fìfò mú kí wa. Gbogbo àwa àyà alásàlátù pátápátá mo mà kí wa mo kí wa. Gbogbo ọmọ kéwù náà mo kí wa o. La ilaha illallah bila ilaha illallah bila ilaha illallah bila ilaha illallah la ilaha illallah bila ilaha illallah la ilaha illallah bila 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 ilaha illallah la ilaha illallah bila ilaha illallah. Salamu alaikum wa rahmatullahi. Wa alaikum salam wa rahmatullahi. Náà mo tún dáhùn padà. Ẹ̀ẹ́dẹ́mi dẹ̀ nígbàgbọ́ pé yìí ti ń dé mi lóhùn àṣìṣe àná. Ṣé ẹ mọ̀ bí mo ṣe kọ́kọ́ kí wa? Á kọ́kọ́ forúkọ Ọlọ́run ọba bẹ̀rẹ̀ ná. Ọba Aláùràbí, ọba tó jẹ́ pé ohun gbogbo lódùlódù ọwọ́ rẹ̀ ló wà. Ọba tí kì í ṣẹgbẹ́ ẹnì kankan òbánilálejò wá tó nílé máa jẹ́ ní bàbá yẹn. Ọba yá Aláù, ọba yá Latif. Ọba àwọn ká ní ọba olórúkọ ẹgbàágbèjì, èmi á ní ọba olórúkọ tí ò ní pẹ̀kun. Ọba tó tẹ́ ní ọba tó tẹ́ṣọ, ọba tó jẹ́ pé gbogbo àyíká ayé àti ọ̀run ẹ má jẹ́ atara wa jẹ́ àtẹ́lẹwọ́ bàbá yẹn lọ́wà. Ẹ já kí ọba Allah, ọba tó ṣọ́ wa tọ̀sán tòru, tó mú ẹ̀mí gbogbo àwa múmìnì àti múmìnà òdodo pátápátá. Ẹ má jẹ́ atara wa jẹ́ o, 30 days ló bí wàsá o. Ọlọ́run ni kì í ṣe èèyàn. Àjọ bẹ̀rẹ̀ lóòótọ́ ni ṣùgbọ́n gbogbo àwa tá a jọ bẹ̀rẹ̀ kọ́ la ṣe jọ parí àfihàn máa fi ń gbórúkọ Allahu ga ni. Gbogbo àwa tá a bẹ̀rẹ̀ lára pípé náà kọ́ la tún ṣe parí lára pípé àfihàn máa fi ń gbórúkọ Allahu ga ni. Olórin yẹn kọrin ó ní Ọlọ́run tí ò pa wá kí Ramadan tó pé, òun ni ò pa wá bí Ramadan ṣe ń lọ, dákun máa gbẹ̀mí wa bí Ramadan yìí ṣe tán. Èmi sì nígbàgbọ́ nínú Ọlọ́run àti orin yẹn pàápàá nítorí pé ọba Ọlọ́run ọba àrà ni. Ìdí rèé tí mo fi ń kí wa wípé a kú ọdún èní, a kú ọdún a kú ìyèdún. Ẹ má jẹ́ àtàrà wa jẹ, kò síjọ́ tá a jí tá àjọdún lóòótọ́, ṣùgbọ́n Ọlọ́run lo àwọn àyànfẹ́ rẹ̀ kan, ó lo àwọn ànábì rẹ̀ kan láti jẹ́ kí a ya àwọn ọdún kan sọ́tọ̀ káàmọ̀ yìí pé ọdún eléyìí ọdún Ramadan ni, ọdún eléyìí ọdún ìtúnu àwẹ̀ ni, ọdún eléyìí ọdún tá a lọ àràfá tá a bọ̀ ni, ọdún eléyìí ọdún tá a lọ sí àjì tá a bọ̀ ni, ọdún eléyìí ọdún kìrìsìtẹ́nì ni, ìyẹn ọdún Christmas ni, ọdún Easter, ọdún New Year, gbogbo ọdún pátá ó ya àwọn kan sọ́tọ̀. Ìdí rèé tá a fi mú ọdún yẹn ní ẹ̀ka kan, èkejì sí ìkẹta. Ọlọ́run tó wá mú tó mú ẹ̀mí wa di ọdún yìí, ẹ̀rí pé ó tọ́pẹ́ ó ṣe dèjì ọpẹ́ bí àṣọ̀dá mi bàbá mi nínú iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí. Alàgbà yìí ká ọmọ Ayéfẹ́lẹ́ wọn ló tọ́pẹ́ ó ṣe dèjì ọpẹ́. A kí Ọlọ́run ọba àrà tí mo sì nígbàgbọ́ yìí pé Ọlọ́run yìí kò ní fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
àwa obìnrin ayé obìnrin lètò ètò láyé obìnrin pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye nìran aya Animashaun aya wọn lọ́yọ̀ aláàbí òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ títà tìbà èmi gógún lọ́mọ Ìbàdàn ẹrú ẹ̀ náà tún ẹrù abẹ́rú kún wọn lẹ́rú lójú èmi àwọn Ẹlẹ́dùmarè tó sọ̀rọ̀ bí state and capital ibà rẹ̀ ni mo ṣe nítorí pé lẹ́yìn Ọlọ́run náà. Abisi ota mu kwa wa ama. La ilaha illallah, 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 la ilaha. Olórin kẹkọrin ó ní àlà 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 kásùn kájí láyọ̀ lọ́wọ́ ẹ ló mà wá ó ní oúnjẹ ojú oorun ń bẹ níbẹ̀ ọ̀pọ̀ èèyàn ló jáde ní òwọlé ẹ̀ mọ́ ìrìn ẹ̀ lárí bàtà la fi dá mọ̀ àwa ò mà dára jùlọ wọn lọ ọ̀pọ̀ ló ń bẹ nílé ìwòsàn ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run àwa ò mà dára jùlọ wọn lọ ó wá tún tẹ̀síwájú ó ní ẹ̀dá tó ń tiraka láti lówó tó tún ń tiraka láti lọ́lá ó lọ́lá náà tán ó jọmọ mi nírètí wa pé yóò sí gbébẹ ẹ̀yin ará mi kàkà kó gbébẹ òkú ẹ̀ ni wọ́n sì sórí ilẹ̀ yẹn àwa ò mà dára jùrú wọn lọ ẹgbọ́n ṣàdára jùrú wọn lọ. bẹ́ẹ̀ la fi yọ̀ wọ́n. gbórúkọ Ọlọ́run ọba aláàkà. ayé obìnrin lètò ètò láyé obìnrin ní ìkànnì Creation TV. Abẹ́lẹ́ká ṣe mọ̀lẹ́mọ́ ìjọba lámúṣáyà. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. bẹ́ẹ̀ni la ilaha illallah Muhammadu Rasulullah Ànábì sallallahu alaihi wasallam. Alayhi salatullahi thumma salamuhu. Alayhi salatullahi thumma salamuhu. bí a bá ṣe yóò bọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Díkìrì ni wálé òbí. bẹ́ẹ̀ ni ká máa fi ọwọ́ yẹn bọ́jú tá a bá jẹ nǹkan aláta nítorí ó tọ́pẹ́ ọmọ tuntun sọ ó tún ṣe déédéé ọpẹ́. àmọ́ lọ tá a fẹ́ bára wa sọ lórí ètò ayé obìnrin lẹ́ni ẹ gbọ́ ó pa ká sọ. Alayhi salatullahi. bóyá ká ti ẹ̀dá ètò kan lẹ̀ nìkan ní Creation TV ká pè ní ó pa ká sọ lètò ètò ló pa ká sọ ẹ gbọ́ ó pa ká sọ. Salatullahi thumma salamuhu. kí náà la fẹ́ bára wa sọ lórí ètò lẹ́ni lórí ìkànnì Creation TV ó náà ni mo pè ní lẹ́yìn Ramadan. Láti bá after Ramadan lẹ́yìn Ramadan lẹ́yìn àwẹ̀ 30 ọjọ́. ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ àwọn èèyàn ti ń pẹ̀tì gbòòrò blue black red yellow white lóríṣiríṣi. ó ṣe dán ọjà kápẹ́ǹtì gbòòrò ní kọ́lọ̀ tó bá make sense ìyẹn ni pé kọ́lọ̀ aṣọ kọ́ kẹ́ẹ̀ni. àní kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan. ṣé tó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ọgbà yìí ṣó yẹ kó máa ṣẹlẹ̀ ṣá. àwa obìnrin ẹ súnmọ́ bí àwọn ọkùnrin ẹ súnmọ́ mi náà. wọ́n ní gbà àwẹ̀ mo gbà á ló yẹ kó jẹ́ ni ẹ̀yin náà wo didi 30 good days. kò easy o. Ọlọ́run sì tún wá fún àwa ní orí ọ̀fẹ́ ọ̀pọ̀ èèyàn kan nígbà Ramadan fa. ẹnikẹ́ni mi ò ti lè gba Ramadan 30 days ló máa sọ pé òun gbàwẹ̀ lẹ́yìn tí 40 days àbó ti gbà á ni. kí wá lóhun tó ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan tí a bá ń sọ pé Ramadan oṣù alápọ̀nlé oṣù ẹ̀ṣẹ̀ àti gbọ́ ṣùgbọ́n kí gẹ́gẹ́ ló ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan kí ló ń ṣẹlẹ̀ nínú Ramadan gbogbo wa la mọ̀ bí mo ṣe wérí làwọn èèyàn ṣe wérí wọn á wọ̀ tó ketílẹ̀ ní jàlábí oríṣiríṣi kọ́lọ̀ ẹ máa ráwọn jàlábí 50 40 100 80 25k bẹ́ẹ̀ ni nítorí pé ọmọ tó bá ṣiṣẹ́ déédéé dandan ni kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jayé ni bàbá àwọn òbí sọ ṣùgbọ́n tí a bá sọ pé ẹ̀yìn Ramadan kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan àwa àyàwó ilé ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan a gbọ́ wípé ẹ ṣe tọ̀tún ẹ ṣe tòsì ẹ gbìyànjú tí mo sì nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin ìyá wa àyàn àti wa lóbìnrin ẹ̀yin àbúrò wa lóbìnrin àwa àyàwó ilé generally Ọlọ́run ó pe gbogbo àìsùn tá a ṣe nígbà Ramadan yẹn Ọlọ́run á ṣe kí ni àgbàbọ̀ àdá fún wa ṣé wá rí kékeré la béèrè lọ́wọ́ Ọlọ́run á sọ di pípọ̀
pípọ̀ la béèrè lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run á sọ di ńlá ńlá la béèrè lọ́wọ́ ọlọ́run ni ọlọ́run á sọ di fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a gba àgbáyé já á jèrè ọmọ á jèrè ọkọ á ní ṣaláì ní ohun tó dára mo gbà ládùúrà ni ṣùgbọ́n kí ló wá ń ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan àwọn obìnrin ṣé bá a ṣe ń ro déédéé tá ń kàn dúdú tí wákàtí márùn-ún wá ń pé ṣé lẹ́yìn Ramadan yìí ṣé okòwò wa ò ní máa dí lọ́wọ́ ṣá ǹjẹ́ ó jẹ́ dandan ni kó jẹ́ pé nínú Ramadan nìkan láàlú ni mo tètè délé lọ dáná fún bàbá àtàmẹ̀dùn bàbá alágbájá ṣé ó yẹ kó jẹ́ pé nínú Ramadan nìkan ló máa yá wa lára láti wọ́n pé títí aago 5:00 mo ti kúrò lé mo fẹ́ lọ dáná Ramadan ǹjẹ́ ó yẹ kó jẹ́ pé láàrin oṣù kan yìí nínú oṣù 12 òun ni wàá wá fi dá aṣá èmi òun ṣe sẹ́ẹ̀tì bí mo ṣe máa sọ mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ máa bá mi fòye gbé ǹjẹ́ ẹ mọ̀ yìí pẹ́rọ̀ táyọ̀ ọ̀yọ́ bá sọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní ẹni tó bá nà ń pọ̀ pákó lọ túbẹ̀ ṣe ibi tó ti bèmí náà máa mọ̀ ẹ má jà tanra wa jẹ Ramadan ń dá a máa mára fúyẹ́ tẹ̀yàn bá wà níṣẹ́ra ara rí ó fúyẹ́ ó gbàdúrà ó gba àwẹ̀ tọkàntọkàn taratara ṣùgbọ́n ṣé bá a ti ń ké pe Ọlọ́run lórí àwọn èso wa bá a ṣe ń ké pe Ọlọ́run lórí àwọn ọkọ wa nínú Ramadan tá a mú ní ìbàdà pàápàá jùlọ tí wákàtí márùn-ún wò jẹ létí ṣé bẹ́ẹ̀ náà láṣẹ máa kọ̀ǹtínú ṣá ṣe mọ̀ yí pé ní ọjọ́ kejì nínú oṣù karùn-ún ṣé bẹ́ẹ̀ náà láṣẹ kọ̀ǹtínú títí di ọjọ́ ayé wa àbò ní gbèdéke ṣá ṣé gba Ramadan nìkan náà mọ̀ wá ní yàrá sàlátù ṣé gba Ramadan nìkan náà là ń níṣẹ́ra ṣé gba Ramadan nìkan la máa sọ pé Ramadan ni mo gbà lẹ́yìn Ramadan èlòmí ọgbà àwẹ̀ mọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ramadan wà lóòótọ́ ọyẹ ẹ̀yin ọmọ ẹ lọ ṣe bẹ́ẹ̀ lọ́sàn aago 5:00 àti gbọ́dọ̀ kó òun ṣọ́ọ̀pù mo ti gbọ́dọ̀ lọ dáná fún bàbá yín àti gbọ́dọ̀ lọ ṣu mẹ́mẹ́ àgbọ̀dọ̀ lọ dín àkàrà àgbọ̀dọ̀ lọ ṣe kúrú àgbọ̀dọ̀ lọ ṣe jọ̀lọ́ fries àgbọ̀dọ̀ lọ ràmàlà tẹ̀bà oríṣiríṣi àwọn oúnjẹ tó make sense yẹn tó jẹ́ tilẹ̀ tiwa ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ń kọ́ntínú ìṣá. ọkùnrin mi ò gbàdúrà kí Ramadan ó parí nítorí tẹ bá rí skin ọkùnrin nínú Ramadan ẹ fẹ́ lè máa fòkèlè àmàlà yìí ká ẹ máa jù sẹ́nu. nígbà tó jẹ́ pé ẹja borí ẹja jẹdé bọ́kùnrin ṣe fílẹ̀ ní Ramadan náà ló fílẹ̀ lẹ́yìn Ramadan o. ṣùgbọ́n àwa mùsùlùmí kan àti àwọn olóbìnrin ilé kan a ní ìgbàgbọ́ wípé ohun tó tọ́ ni kéèyàn ó fi nǹkan tó dáa ṣínú tó dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́. ṣùgbọ́n ṣé bá a ṣe ń ṣe nínú Ramadan yẹn ṣé kò yẹ kó máa kọ̀ǹtínú bẹ́ẹ̀ ni. Ọlọ́run lọ́mọjọ́ tí ọkùnrin míì ti jẹja aborí rí láyé bóyá ẹ̀kan náà ni láàrin oṣù Ramadan yẹn nìkan náà ni yòókù tún di Ramadan ọdún tí ń bọ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà. ṣé bá a ṣe kóra wa ní ìjánu tá a fi èpè dáwọn ọmọ yẹn wò tá a fi èpè dán ọkọ wò tá a fi èpè dán alájọgbé wò tá a tí ìbínú wa tó wà limited ṣé bẹ́ẹ̀ náà láṣẹ máa caution ara wa láfta Ramadan ṣá. Ramadan ti wá ó ti lọ yòókù tún lọ́dún tó ń bọ̀ kọ́lọ́ má jẹ́ àgbàánú àìsàn ká má gbàánú kòtò kọ́lọ́run bá wa dí gbogbo ogun tí wọ́n pè ní kòtò ikú kó bá wa dí pa kọ́lọ́run bá wa mú gbogbo tí wọ́n pè ní pósí kó bá wa fọ́ kọ́lọ́run bá wa mú gbogbo tí wọ́n pè ní aṣọ ọ̀fọ̀ kó bá wa sún níná. ala dáàtú lè ná kó sì sún máa hù mí wà wá lè ní àtàbí bàbá bí wà á lè wà má ní kọ́ra. ṣùgbọ́n mo rọ̀ wá mo bẹ̀ wá gbogbo àwa tá a pera wa ní olóbìnrin ilé tá a pera wa ní ìyàwó ilé tí wọ́n sì tún mọ̀ wá pé ìyàwó ilé ni ṣùgbọ́n nítorí pé ìyàtọ̀ wà nínú pé à ń pè lólóbìnrin ilé tó lóbìnrin nílò lóòótọ́ à ń pè níyàwó ilé ṣé ìyàwó ilé ní lóòótọ́. wà á rí sí kan wà á rè fún àtàn wà á múná wà á rí. àǹtí Sisi ọlọ́mọge mo mọ̀ bẹ́ẹ̀ mo lè káyé jàlábí àtẹ̀wọ̀ nínú Ramadan ṣòkòtò yín bí ṣòkòtò yín ṣe balẹ̀ tó bẹ́ẹ̀ kódà ṣòkòtò ẹlòmíì fẹ́ dàbí gbẹrígbẹ tí mo wọ̀ yìí tó yẹ pé tí wọ́n bá ju èèyàn méjì sábàlá ṣòkòtò rẹ̀ kan kò lè gbà wọ́n á tún ṣòro. ẹjọ́ ṣé oyiṣẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe máa lọ sáà ní change múra wa ṣá. wàtàkì wá wá sudan wàtìlá wà dẹ́kùnmọ́tàn wà àbíyàtà bá dálé iná. ẹ̀yin ìyá ọkọ rẹ kò sí bàbá ọkọ mọ́ ìyá ọkọ wá rò pé Ramadan yìí lé ọmọ mi màá ti ṣe ìyá ọkọ tún wá rò pé Ramadan ni kò sí wàhálà jẹ́ mú mọ́ra ṣé ìyá ọkọ tún láǹfààní àtún ti padà wá lẹ́yìn Ramadan ṣàpò ìṣe bó ṣe wù. àní ṣé bàbá ọkọ láǹfààní àtún ti padà wá láfta Ramadan kó dẹ̀ ṣe bó ṣe wù. ọ̀rọ̀ wá kàn wá ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin àfọ́ Ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ń sọ wípé ẹ̀yin ọkọ wa. fún odidi 30 ọjọ́ tó bá fi lè mú ọkùnrin géńdé ọkùnrin ni o fún odidi 30 ọjọ́ kó má ṣe báyìí fún odidi 30 ọjọ́ kó má gbọ́rú òkè ó ti yé yín o. 30 ọjọ́ olóyìnbó ń pè ní 30 days ṣé 30 ọjọ́ yẹn ní tó bá fi àwọn bá restaurant
lẹ́nu yìí ẹlòmíì ò jẹ tẹ́tẹ́ abuki lada tí ẹlòmíì ò tàdé wọ́n á ní tẹ́tẹ́ lọ jẹ. ìhùlà dálíkù yẹ. ẹ̀ṣọ́ wa yẹ kó rí bẹ́ẹ̀ ṣá ṣé ń tá a bá ti lé lọ́pọ̀lọpọ̀ ọgbà Ramadan ó máa dàbí ìgbà tó jẹ́ ipa gba Ramadan gbogbo èbí tá a ti wá bì á wàá mú ẹnu wa tó bá padà fi kó padà láfta Ramadan yàn kó dáa. bẹ́ẹ̀ni kò lámì lọ́wọ́ ikú òjijì ẹlòmíì ò ní ṣùjúdù lórí inú Ramadan ní ṣùjúdù ẹ ti máa ń yọ yẹn ní pé àwọn black sport tó máa ń yan wájú orí yẹn pé ẹni yìí ń kírun oníwájú kò nítumọ̀ wípé ojú ní kírun àbó jẹ́ mùsùlùmí òdodo ẹlòmíì tiẹ̀ ń bẹ tó jẹ́ wípé heredity ni ó máa tó ẹ pé wọ́n máa ń sábà nínú ìdílé wọn. ó ń bẹ lára òjíṣẹ́ ńlá àríkọ́ṣe rere òun ṣáni Muhammad. bẹ́ẹ̀ ni àríkọ́ṣe rere ó ń bẹ lára òjíṣẹ́ ńlá àríkọ́ṣe rere ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó lè dára. àwòkọ́ṣe rere. àwọn àwòkọ́ṣe nínú àwòkọ́ṣe yìí náà ni òun náà ni Ọlọ́run ṣe pa láṣẹ fún wa nípa ti Ramadan. ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa. ṣé bí òjíṣẹ́ wa Muhammad sallallahu alaihi wasallam ṣé bó ṣe tọ̀ sílẹ̀ Yorùbá ní tá a bá ta a máa ń tọ́ ni bá a bá tọ́ a máa dẹrùn dè. ṣé bó ṣe tọ́ sílẹ̀ là ń ṣe ṣé bó ṣe ní a máa ṣe là ń ṣe àbí mo ṣà ń ṣe bó ṣe wù mí. wọ́n mọ̀ wá ẹ jẹ́ ká tẹ̀lé. ẹ má wulẹ̀ jẹ́ fọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ bí o tí kò lórí ọ̀rọ̀ yín ẹ̀yin ọkùnrin wa ẹ jẹ́ ká. ẹ̀yin ọkọ wa ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin àbúrò wa lọ́kùnrin ẹ̀yin ẹ̀gbọ́n wa tó tẹ̀gbọ́n ṣe lọ́kùnrin ẹ̀yin baálé ilé. àríkọ́ṣe rere. ẹ lè wo tùsùsù kẹ́ ẹ wò mí títí wọn á ní kí n tẹ̀ ló ń sọ ọmọbìnrin náà sọ́wọ́ ẹ̀ mo fi rà ní kí ló mí kí n má ṣayé mi. ẹ jẹ́ ká gbà fún káyé wa. ọ̀dà ayé yín lẹ̀ ń ṣe ẹ̀ṣáyé aláyé mo tì ní wá yín tì lágbára Ọlọ́run ẹ̀yin ọkọ wa ojú mẹ́rin ló bímọ ojú mẹ́rin ní òwò kalẹ̀ o ẹ̀ ní ṣaláì ní o àwa obìnrin àti ní kú mọ́ yín lórí. ṣùgbọ́n ìbéèrè tí mò ń béèrè ni pé lẹ́yìn ká gbọ́rùn òkè ká dẹ̀ ṣe báyìí ìbéèrè tí mo tún béèrè nìyí o. ṣé àwọn ìwà ìyá alágbájá ẹ má di dárúkọ kó mú dàgbà tí mo kàn ń pàṣà mọ orúkọ ìyá tàmẹ̀lò àǹfààní oúnjẹ mi àìní sùúrù ìṣẹ́jú méjì ẹ̀wò ráìsì yóò gbẹ àfi kọ̀sà. kí ló wá ń ṣe wọ́n tó ń bọ́ lọ́hùn. ṣùgbọ́n nínú Ramadan kò sí tó jọ gbogbo ẹ̀ wà peaceful ni. wọ́rọ̀ ogun. ṣé peace yẹn ṣáàṣì ń tẹ̀ láti máa fọ́lù ẹ̀ ṣá. wọ́n ní ó gbà wẹ̀ oníyàwó bọ̀dá ẹ̀. ẹlòmíì wọn á ní ó gbà wá ní báwo ló ṣe gbàyàwó bọ̀dá o. èèyàn anú ẹ̀ ṣe mí. wá lọ mọ́ṣáláṣí kó já lọ kí jímọ̀ á ní bó ló ṣe lọ kí nígbà tí èsì para jímọ̀ òyà. olóore lànà bí ẹ wo àwòkọ́ṣe ni. olóore sì lànà bí wa Muhammad sallallahu alaihi wasallam. àgbà fún ẹ jẹ́ ká tẹ̀. tá a bá tẹ̀lé tá a wo àwòkọ́ṣe gẹ́gẹ́ bí bíbélì náà ṣe fi sílẹ̀ tí Kùránì náà ṣe là á kalẹ̀ ẹ má jẹ́ àtàrà wájú ọ̀pẹ̀dá ní òní ṣìnà. bẹ́ẹ̀ lára òjíṣẹ́. báwọn ẹlòmíín ti ṣìnà nítorí wípé wọ́n tọpasẹ̀ àti ṣìnà ni kìí ṣèpè. ìyàmọ́ láwọn ẹ̀dá kan bẹ tó gun ayé òní dá wọn láàmú ọ̀tá àbẹ́sù òtí ẹ̀ màdìrẹ́sì lé wọn kò mọ́ rárá ni. àdírẹ́sì lágbájá lélẹ́yìn kò mọ́ ṣùgbọ́n àfọwọ́fà ń kọ́. onítẹ̀mẹ̀lẹ̀ kù. ṣé ẹ mọ̀ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó sì sún gọ́tà. bàjẹ́ ẹ̀ta. kìí ṣèpè o kìí ṣèpè èpè kọ́ abiyamọ ni mí abiyamọ èyí ṣèpè tó ṣẹlẹ̀ tá à ń rí ni. a ti rí látìgbà tá a ti wà á mọ̀jẹ̀ sí a sì tún rí lásìkò yìí àwárí kó wá máa reduce mọ́ ó ń increase sí i. ta ló fi jọ. nígbà tó o sun ilé ẹ fódìdí 30 ọjọ́ tó wá jẹ́ pé 30 ọjọ́ lẹ́kan ọwọ́ padà sun gọ́tà mọ́júmọ́. ọ̀sẹ̀. kìí ṣe wípé ayé ló ti o ọkọ̀ ọgbà tí mo sì ń gbà pé ọkọ̀ ò ní gbá wa àní kọlọkọ̀ àní ṣìrìn àní rìn inú àgbàrá ẹ̀jẹ̀ ṣùgbọ́n òun ti padà sọ gọ́tà dílé. ta lẹ fi jọ. látàrí nǹkan mi kọ inú ìgò náà ni. ta ló fi jọ. wọ́n mọ̀ tá à ń tẹ̀lé kí n wu ìwà kíwà o. kárí ọlá wọn mọ̀. lọ́fíìsì ẹlòmíì wọ́n á rò wípé tí Ramadan bá tán ẹlòmíì ó dẹ̀ fẹ́ lè máa sunkún ǹjẹ́ kí ló pa yín lẹ́kún wá ní tó wá jẹ Ramadan yìí ò tán ni. ọ̀gá respect fáwọn ilé tí nígbà Ramadan ọ̀gá máa ń quiet ọ̀gá òkè ní anybody lára ṣùgbọ́n kí ló Ramadan bá ti lọ tán ni àdìgòbe. ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn. ẹ jẹ́ ká gbà fún káyé wa ó lè dára. Mariola Muhammadu ló pa wá láṣẹ pé ká ṣe dáadáa sẹ́ni tó ṣàìdá sí wa. bẹ́ẹ̀ ni Mariola Muhammadu ló pa wá láṣẹ ó ní ká ṣe dáadáa fún ẹni tó ṣàìdá fún wa ó ní ká wá tún máa ṣàdúrà fẹ́ni tó bá ń fi wá ré ṣé ó ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ṣá. mo rè jẹ́ o.
ṣe sí. Ànábì kì í fi pé ọ̀rẹ́ mi kan Tolúlọpẹ́ ó ṣe TikTok kan TikTok yẹn wá dàbí àwàdà ṣùgbọ́n kò í ṣàwàdà. Ó kó owó dání báyìí ó wá ṣe TikTok bàbá wa Buhari ọmọ Musa ó ní gbogbo àwọn tó fẹ́ wa àtọ̀rọ̀ fún wọn àwọn tí ò fẹ́ wa àtọ̀rọ̀ fún wọn àwọn tó rí wa tán ṣe dáadáa àtọ̀rọ̀ fún wọn àwọn tí ń bà wá jẹ́ lẹ́yìn tí wọ́n sì ń ṣe bí ẹ tó jẹ́ pé the guy is good lójú ayé àtútọ̀rọ̀ fún wọn. Ànábì mú ìyẹn ni wípé ká máa súre fún ẹ̀dá tó bá fi wá rí. bó ṣe láyé rẹ̀ o. Ọlọ́run mọ bí ó ṣe ṣe é bọ́lọ̀ ni kò ṣe èèyàn. Ọ̀rẹ́ dayé mọ́ níwọ̀n tó rẹsẹ̀ mẹ́fà ní o. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ dà mí mo dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ bá di méjì ìka di méjì náà ni. Ó di mẹ́rin nítorí pé ìkà bí ìpele ló máa ń gbénú ẹ̀dá kì í ṣe ẹyọkan ṣo. Àwòkọ́ṣe rere ó bẹ lára òjíṣẹ́ àríkọ́ṣe rere òun ṣáni mú ọmọ òun. Wọ́n pẹ̀lú mi ìbáṣẹ nínú Ramadan àwọn kún méjèèjì ní wìtí sweet àti mi it's okay now ẹ jẹ́ kó tún má bínú ọkọ mi bóyá oríkì kan ní a máa kì í ni bóyá ṣọ̀lá ni bóyá gbèkẹ́ bóyá ṣọ̀lá ni bóyá mọ̀ ó ni bóyá là ó ni bóyá kàndé ni bóyá kàn ó ni ó ṣá máa kì í ní oríkì tó nígbà téèyàn bá ń bínú tó sì ti rẹ́ni tó ń sì pé ẹ ṣe mọ̀ pé inú èèyàn ó rọlẹ̀ láì yá wèrè. ọmọ ṣáláṣí. wọ́n kàn ó rọlẹ̀ ni kò ní sọ nǹkan kan mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ Ramadan ló á jẹ́ kó yẹ ọ̀gbẹ́ni wá o torí Ramadan tó wà ń ta ni mo ṣe dákẹ́fẹ́ ni mo ṣe kàn mí ìsọ̀rọ̀ wá ń bí ó pọ̀ ńlẹ̀ bí iyẹ̀pẹ̀ èmi gan gbé rìn ni gbàgbé this time around tó bá yàbù máa yàbẹ̀ tó bá pariwo máa pariwo mẹ́ tó bá sọ̀rọ̀ sí máa sọ̀rọ̀ sí tó bá bú pọ̀rípọ̀rí aláya máa bú pọ̀rípọ̀rí aláya bàbá àríkọ́ yẹn ti pọ̀ jù bàbá ńlá bàbá ẹ̀ máa bu ìyẹn ni pé Ramadan ti lọ ṣùgbọ́n àsìkò òun lè ṣe tó wù òun ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣáà tá a bá ní tá à ń ṣe nínú Ramadan à ń pa òfin Ọlọ́run mọ́ à ń kírun à ń ṣàdúrà à ń kọ́ṣọ̀nà ara wa ní àwọn nǹkan tó ń gbẹnu wa jáde tó sì lòdì à ń kọ́ṣọ̀nà ara láwọn nǹkan tó ń gbẹnu wa bọ́ síta tó sì lòdì ìyẹn bí èpè bí ọ̀rọ̀ àlùfàṣà ìyẹn bí ọ̀rọ̀ kẹta láti ẹnu tá a bá lè ṣe yẹn fún odidi 30 ọjọ́ Ọlọ́run fi dán wa wò nífa. ó ní má ṣe jẹ́ kó kú sórí àìsàn tó wà yìí o kò pẹ́ kò jìnnà ara mi lára ẹ̀ bá yá ó wá tọ́ mú wọn mọ́ lọ ó ní mo ṣe tán ó ní mo fẹ́ gba ìsìlámù yìí sínú ayé mi. àwọn ẹ̀dá kan bẹ tó jẹ́ wípé nínú Ramadan wọn á máa ṣe oore wọ́n máa ṣàánú wọ́n á máa ṣe sàárà wọ́n á ṣe fáwọn alábọ̀ ara ni wọ́n á ṣe fáwọn aláìní ṣùgbọ́n ṣó kọ́ntínú náà látà Ramadan. ẹ jẹ́ ká tẹ̀lé o. aláìní tó fún nìkan lọ́nà ọ̀nà oṣù Ramadan ṣó tún di ọdún tó ń bọ̀ kó tún tó jẹ́rù nǹkan bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká gbà fún kàyé wá ó lè dára. Àwòkọ́ṣe rere ó bẹ lára òjíṣẹ́ lára àríkọ́ṣe rere òun ṣáni mú ọmọ òun. Rọ̀ṣùlù ẹ jẹ́ ká tẹ̀lé káyé wa ó lè dùn. ẹ jẹ́ ká gbà fún káyé wa ó. tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lè tẹ̀lé kó regret ìtẹ̀lé ànábì wa Isa tí ṣe Jésù Kristi Olúwa wa ó lè tẹ̀lé kó kábàámọ̀ láíláí. ìmọ̀lẹ̀ làlábàgbé wa. ìmọ̀lẹ̀ lẹ̀sìn ẹ̀sìn ìmọ̀lẹ̀ àtẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn mùsùlùmí ìmọ̀lẹ̀ ló ń wánú ayé ó tan ìmọ̀lẹ̀ sí àwọn nǹkan òkùnkùn ó tan ìmọ̀lẹ̀ sí àwọn nǹkan tá a lè rí ó tan ìmọ̀lẹ̀ sí àwọn nǹkan tó wà spiritual ṣùgbọ́n tó lọ́ọ́ tan ìmọ̀lẹ̀ sí tó wá physical fún wa ìmọ̀lẹ̀ ló jẹ́ ṣùgbọ́n kí ló dé tó ẹ̀ka wá háìndì lẹ́yìn ìmọ̀lẹ̀ yẹn tá wá dúró sínú òkùnkùn wọ́n á ní àwọn ẹ̀dá kan wá ní wọ́n máa tàbà láti inú òkùnkùn bọ́ sínú ìmọ̀lẹ̀ ṣerú ẹ̀ ní ẹ̀ṣá wọ́n á ní àwọn ẹ̀dá kan wá ní pé wọ́n ń gbé inú òkùnkùn tafà sínú ìmọ̀lẹ̀ ṣerú ẹ̀ ní ẹ̀ṣá mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo ẹ̀dá tó bá ń dòun máa tafà láti inú òkùnkùn bọ́ sínú ìmọ̀lẹ̀ wa ogun ọ̀rọ̀ bá wa tẹ̀ wọ́n rì ọlọ́wọ́ láàánú oṣù Ramadan tá a lò kọjá àgbọ̀ láàánú àwọn ẹlẹ́tì tá a lò kọjá ṣé ẹ mọ̀ ìpé oṣù tá a lò kọjá yìí oṣù àlùbáríkà tó tó láyé yìí ò tí ì sí èmi ò tí ì mọ̀ gbà tá a tún máa ríru ọdún bẹ́ẹ̀ o mi ò mọ̀ jù tá a tún máa ríru oṣù bẹ́ẹ̀ oṣù tó ń ṣe àpẹẹrẹ àlàáfíà ní fún wa oṣù tó ń jẹ́ kó yé wa wípé ọ̀mùgọ̀ èèyàn ní gbíjọ Ọlọ́run oṣù tó ń yé wa tó jẹ́ kó yé wa wípé Ọlọ́run ò ṣeé gbìjà oṣù tó ń jẹ́ kó yé wa wípé ìfẹ́ ṣì ń exist nínú ayé àwọn èèyàn mi ò lò fẹ́ oṣù tó ń jẹ́ kó yé wa wípé gbàdúrà kékeré kọ́ nífẹ̀ẹ́ púpọ̀ nítorí ìlú tó bá ti ń gbàdúrà kékeré tó bá nífẹ̀ẹ́ púpọ̀ nǹkan ayé wọn mọ̀ dá ọrọ̀ ìlú wọn mọ̀ dá ìtẹ̀síwájú wọn mọ̀ dá ṣùgbọ́n sáwọn olórí wa nífẹ̀ẹ́ jáńjáńjá gbàdúrà kékeré já nífẹ̀ẹ́ púpọ̀ àwa tá a láàjọ mọ̀ ìlú ṣáà nífẹ̀ẹ́ gbàdúrà kékeré à nífẹ̀ẹ́ púpọ̀ àwa tá a láàjọ ọ̀gá ṣáà gbàdúrà kékeré ṣáà nífẹ̀ẹ́ púpọ̀ àwa tá a láàjọ ọmọọṣẹ́ ṣáà jẹ ọ̀gá lẹ́sẹ̀ àwa tá a jẹ́ student ṣáà nífẹ̀ẹ́ kékeré ṣáà nífẹ̀ẹ́ tó pọ̀
à ń gbìyànjú láti gbàdúrà kékeré ẹ má jẹ́ àtara wa jẹ tá a bá ń gbàdúrà díẹ̀ tí ìfẹ́ wa bá pọ̀ tó pọ̀ ó dàbí ìgbà tí Ọlọ́run sọ nínú ìwé mímọ́ ni ó ní ká jẹ́ kí ọpẹ́ wa ó máa pọ̀ ju ìbéèrè wa lọ nípa pàdúpẹ́ à ń fi ìfẹ́ hàn sí Ọlọ́run ọba tó dá wa nì tó ń sọ fún wa wípé ẹ̀wọ́ máa jẹ́ kí ọpẹ́ rẹ máa pọ̀ ju ìbéèrè rẹ lọ àwọn Yorùbá náà dẹ̀ sọ̀rọ̀ wọ́n pòwe Yorùbá pé pọ̀ Yorùbá sọ wípé ẹni a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irúfẹ́ níbẹ̀ jẹ́ ó bẹ́ẹ̀ gidi nínú rẹ̀ gbèjé tó ń bọ̀ lẹ́yìn tí ó mọ̀. ìlú tí wọ́n bá ń gbàdúrà díẹ̀ tó bá ní ìfẹ́ púpọ̀ nǹkan ayé wọn máa ní ìtumọ̀ pọ̀. àwọn ògbólógún gbé wọlé mọ́lẹ̀ lálábàgbé wa. ẹ má jà tara wa jẹ ẹni tó bá ń gbàdúrà Ọlọ́run bá ń fọ lórí bá mi nà lẹ́nu bá mi dì ń kú mọ̀ ṣùgbọ́n tí ìfẹ́ rẹ̀ bá rí títí níbi orí eṣinṣin ẹ má jà tara wa jẹ òkùnkùn nírúfẹ́ ẹni bẹ́ẹ̀ kì í ṣèmọ́lẹ̀ bí kò mo sọ ìwé mímọ́ ló fìdí ẹ̀ múlẹ̀ Kùránì àti Bíbélì tá à ń tẹ̀lé tá à ń kà ó sọ fún wa ó ní wípé ní ìfẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ èmi ò lè mú igi bẹ́ẹ̀ kí n fi gúnra mi lẹ́ẹ̀kẹ́ mi ò lè mú igi kí n fi sínra mi lọ́wọ́ mi ò lè gbára mi lójú láì ṣe pé mo fẹ́ pẹ̀kan ṣùgbọ́n kí wọ́n á wọ ọmọnìkejì mi ṣùṣù kí n wò pẹ́ rí bó dẹ̀ ṣe lọ kọjá gọ́tà ábà òkùnkùn ní kì í ṣe nǹkan mẹ́rin. Òkúta tó bá wálé wa kò ní bá wa ń lé àìríṣẹ́ kò ní bá wa ń lé wọn ò tiẹ̀ ní mọ́ dẹ̀dẹ̀ wa láṣẹ Èdùmàrè. ọlá àwọn tí ń tẹ́wọ́ àdúrà tí wọn kì í ká ló fìfo Ọlọ́run ó jẹ́ kádùn àwọn ó gbà gbogbo mọlémọlé wa Ọlọ́run ó bá wa lé amúlé wa lọ́wọ́ gbogbo mọkọ̀mọkọ̀ wọn Ọlọ́run ó bá wa kọ́ gbogbo mọfẹ́mọfẹ́ wọn Ọlọ́run á bá wa fẹ́ gbogbo mọgbà mo gbà wọn Ọlọ́run ó bá wa gbà gbogbo mi ò fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa. lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ogun tó yí wa ká àwa ní gbúrò òkèrè ìbànújẹ́ ṣé ẹ rí gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé fún wa oṣù tó lọ ṣe àpẹẹrẹ ẹ̀fẹ́. ẹni náà wò ó 40 days plus 30 days ó di mélòó 70. ológun kò gbé wọlé mọ́lẹ̀ lálábàgbé. odidi oṣù mẹ́ta àti ọjọ́ mẹ́wàá. ọmọ kárí ọlá. lóṣù tó lọ Ọlọ́run jẹ́ kó yé wa wípé òun ní Ọlọ́run òun sì wà síbẹ̀ Ọlọ́run exist téèyàn bá kú Ọlọ́run ò ní kú báyé bá parí Ọlọ́run ò ní parẹ́ Ọlọ́run ni ó máa jẹ́ ní gbogbo ọjọ́ kọjọ́ ní gbogbo ògbà púpọ̀ Ọlọ́run ni ó máa jẹ́ oṣù tá a padà pàdé ó ń tọ́ka àlàáfíà fún gbogbo wa oṣù yóò jẹ́ kó yé wa wípé Ọlọ́run ni ìfẹ́ ni Ọlọ́run ó ń jẹ́ kó yé wa wípé gbogbo tá a bá dì mọ́wọ́ tí ò ní ìfẹ́ nú asán ni ó jẹ́ pé gbogbo tá a bá múra tá a dì tọ́wọ́ tá a dì sọ́rùn tí ò bá sì fi ọmọnìkejì wa òfo ni ẹlòmíà ní ẹ̀gbọ́n standard ẹ̀ ju tèmi standard mi ju ti ẹlẹ́mi àti olè nírà kọ́ ó ṣe wá jọra wọn èmi odidi ọmọ commissioner ọmọ honorable èmi láyé mi ni màá máa nírà pọ̀ pẹ̀lú ọmọ bàbá kápẹ́ńtà lásán pẹ̀lú ọmọ ìyá tó ń tẹja ní lọ́jà adégbàyé àbí lọ́jọ́ òde over my dead body jọ torí Ọlọ́run ò tọ́lọ́run bá jábọ̀ ní ìdá ọmọ tí ìyá tí ń tẹja kọ́ tó wá fọmọ yẹn sọmọ honorable kí ló fẹ́ ṣe. oṣù tó lọ yìí ó kọ́ wa ní wípé ká máa ṣe kíni ká máa ṣẹ̀sìn ká máa ṣẹ̀sìn. ọmọdé sì tún kọ́ wa ṣá. Ọlábóyèdé lórúkọ mi mo kí yín Mr. Ọdẹ́kúnlé. ẹni tí sọ́lé àlá. How are you sir? ìdílé humanity mọ́. àlóṣù tá a padà parí ó kọ́ wa wípé oṣù ìfẹ́ ni oṣù kẹ́ni oṣù gẹ̀ẹ́nì kí ni mo ń try láti sọ fún wa náà ni pé Ramadan papọ̀ mọ́ lẹ́ǹtì ṣé wàá jọ lọ ni. ẹ̀yin wá sọ fún yẹn ẹ̀yin wá sọ pé I'm a typical Muslim I'm a Muslim ẹ gbàgbé Muslim ni o gbàgbé ok Muslim ni ẹ wo wá ṣe ní sọ pé ok àwọn ọmọ rẹ o ti torí ẹ sọ pé Muslim school náà máa lọ o ti torí ẹ sọ pé àwọn ọmọ rẹ o Catholic àbí kankan tó ṣàtẹ jẹ Christian schools náà máa lọ ok wo ṣe sọ pé àdúgbò tẹ́yìn gbé gbogbo pátá gbọdọ̀ jẹ́ Christian wo ṣe desire hallelujah jàre ẹ̀ ní dààmú my dear brother wo ṣe sọ pé gbogbo àwọn ọmọ tó tara tiẹ̀ jáde gbogbo òlù tán bá lọ wọ́n ṣàmà mẹ́sàn pé Christian ni wọ́n gbogbo òlù yẹn Christian náà gbọ́dọ̀ jẹ́ kò sí ìlú tí mùsùlùmí àti kìrìsìtẹ́nì oṣù kódà àwọn pẹ́gà gan kò síbi tí wọ́n sí. tí òkú ló lẹ̀ á. oṣù yẹn tọ́ka àlàáfíà fún wa ó jẹ́ pé yẹn wá wípé Ọlọ́run ìfẹ́ ṣì wà síbẹ̀ ó jẹ́ pé yẹn wá wípé kò sí tá a lè fi wé ìfẹ́ láyé àwọn ẹ̀dá kan bẹ wọ́n ní tá a bá lè máa sin ìfẹ́ lásán ká fẹ̀sìn ilẹ̀ ìbápẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dìídì sọ ni ǹjẹ́ kí ló dé tẹ́ fi sọ ilé yìí wọ́n nídìí náà ni wípé téèyàn bá mọ tán pè ní ìfẹ́ tó o sì wọnú ẹ̀ dáadáa tí o ṣe ń pè ìfẹ́ ojúlarí ọ̀rí òdenu tí o ṣe ìfẹ́ tu ẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde wọ́n ní wàá mọ̀ wípé gbogbo tán pè ní ìfẹ́ pátápátá ó jẹ ọ̀nù kúrà gbogbo tán pè ní ìfẹ́ pátápátá ó
gan mọ̀ túmọ̀ tán pè nífẹ̀ẹ́. Anta clever. Sọ́lé àlá sáyé délé òun. Sọ́lé wálé. Mr. Adékúnlé ẹ ṣe tẹ̀ ń wò wá. Pàdé mi jùjùjù bọ̀dá mi tí ò ní dààmú. Mr. Julius Ọ̀kẹ́ èèyàn tèmi Kúnlé Oyèdìran album presenter ẹ ṣe tẹ̀ ń wò wá. Sílámọ̀nà in all. Àní ọlọ́run fẹ́ lọ́lọ́run yìí o kò sí ní tá a lè fi wé tá a bá tanra wa jẹ lójú olókù òpònú èèyàn ayírádé èèyàn aláìmọ̀ tó kéèyàn ní máa ń jíjẹ ẹ̀sìn. Ẹ̀dá tó bá jíjẹ ẹ̀sìn fẹ́ gbíjọ ọlọ́run yóò sì ṣe é gbíjà kábíyèsí Elédùmarè. Wọ́n Felicity. Àlóṣù tá a mú padà yìí tá a padà mọ oṣù April tó kọjá náà ó ń tọ́ka wípé ìfẹ́ ni ọlọ́run sì ní ìfẹ́. Wà Charity. Ọlọ́run ẹ̀mí ni Bíbélì sọ pé bí èmi kò tilẹ̀ rí orí mi ó mọ gbogbo sì lè ṣo gbogbo. Ìfẹ́ lọ ọlọ́run Ramadan ti papọ̀ mọ́ ó ti papọ̀ mọ́ àwọn ẹlẹ́ǹtì. Anta da. Adẹ̀gbá 40 days yẹn àgbà lọ lálàáfíà. Ramadan náà a tún gbà lọ lálàáfíà ṣé ẹ̀ ti wá rí pọ́lọ́run ti ń pòwe fún wa nìyẹn. Lé àlá. Àwọn àjọṣepọ̀ ìwọ tó bá ní agbẹ́ mọ́ fara kàn mí járe wá ṣé ẹ̀mọ̀ pé mo wà ní Ramadan ni àwọn èèyàn wà jẹ́ kó mọ yé ọdẹ èmi gan wà ní lẹ́ǹtì. Wà Charity. Sọ́lé àlá sáyé délé òun. Sọlá fi wá bí. Asalamu alaykum. Aláyá Musítọ̀ Fàláyé. Ọlábóyèdè wọ́n kí ẹbí wọn wọ́n kí ara wọn wọ́n kí gbogbo àwọn èèyàn wọn àti àwọn ẹbí wọn pátápátá àwọn Ọdẹ́kúnlé family wọ́n kí wọn àwọn ti Lágelú àwọn tòkè Ìbàdàn àwọn ti Ògbèrè Òde Ajé wọ́n máa ń kí wọn wípé happy Ramadan Mubarak. Likuli darkness. Wọ́n lọ́dún ayọ̀ láti máa ṣe gbogbo ẹ̀yẹ yẹn máa join mi kẹ́ wá máa kí àwọn èèyàn yá máa bá yín kí wọn ni nítorí pé ti wà ní ká kí wọn tí náà ní kẹ́ máa follow wa kẹ́ máa share kẹ́dẹ̀ máa like. Àwọn tọ́lì dá àìní. Kùlùbí dọ́kítọ̀. Yá Lẹ́yìn Musina. tí Lágelú Òkè Ìbàdàn Ògbèrè Òde Ajé tẹ́ ẹ bá ń gbórúkọ yín kíkankíkan bẹ́ẹ̀ ni Ọlábóyèdè Ọdẹ́kúnlé àwọn náà ni máa kí yín. Ìmọ̀láàtù ní kùlì wíńdò. Báàkù ká máa fùtú. Tó máa wíńdò. Báàkù ká máa fùtú. Mr. Julius Ọ̀kẹ́ wọ́n ní ọdún ayọ̀ là á máa ṣe wọ́n là máa kó ọdún àkúyèdùn. Akùlùwí. Ṣé ipa àjọ ń ṣe pọ̀ ni àjọ ń ṣe pọ̀ ni. Àìṣàlì. Wọ́n ní àjọ ń ṣe ni bẹ́ẹ̀ lọ àsìjọ máa ṣe kí ni àsìjọ máa ṣe rere ni. Jáṣẹ́ yìí di kọ́ba. Ramadan Mubarak fún gbogbo àwọn ẹbí tèmi náà pátápátá àwọn ta Animashaun ni àwọn ta rówó ṣayé ni àwọn tó yèrèdé ni àwọn tó yé níran ní gbogbo wọn pátápátá ni mo kí. Sílàtì. Gbogbo àwọn tí ó fún mi pìrìsẹ́ńtà gbogbo àwọn tí ó fún mi skin care gbogbo àwọn tí ó fún mi narrators pátápátá mo kí wa mi ò lólódì lẹ́yìn ẹnì kankan. Àlọ́dún tá a ṣe ní ọ̀yọ́dún Ramadan tó ká àfẹ́ jẹ́ ká máa lò fẹ́ ìfẹ́ dára púpọ̀. Líní kùlà áńgì àti àmùtẹ́mí ìtòyí kùlà áńgì. Olórin yẹn kọrin bó tiẹ̀ jẹ́ wípé orin tọkọ-tìyàwó ni ó ní àṣóhun tó dáa ní káfẹ́ ní ìdọ̀kàn kálẹ̀ rọ́nà lọ. Ó ní mo dúpẹ́ pé mo rọ́lọ́lùfẹ́ ẹni bí ọkàn mi títí ayé la ó sì jọ wà pẹ́ fúnra wa. Nítorí lẹ́lẹ́ kàlẹ́kì tó ra wà ní màmásta. Mr. Loverboy bẹ́ẹ̀ ni Mr. Loverboy wọ́n láwọn kí gbogbo tí ó fún mi skin care client pátápátá all over the world thank you so much. Sọ́lé àlá o. Thank you so much my dear brother Mr. Ọlábóyèdè Ọdẹ́kúnlé lórúkọ mi. Vanity Muhammadin. Àwa ti kàn ní Kírẹ́díà TV láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tí ó gbé máa lọ torí orí Ọlọ́run ni kò débi kan dúró kàn ní tiwa. Wọ́n jíta bá o. Ẹbí wa ọ̀rẹ́ wa ará wa àwa náà máa ṣe kí àwa náà máa kí gbogbo wa pátápátá pé a kú ọdún àkúyèdún ọdún ayọ̀ là á máa ṣe. Ṣé ìgbàgbọ́ ń tá a fi bára wa sọ̀rọ̀ fún tèmi lẹ́yìn Ramadan kí ló ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan? Ní àlá àṣẹ ìdílé ò máa ní. Mo jẹ́rìí bàbá ọkọ mi atẹ́rẹ́ nọmba 1 owó bàbá Azani láyéláyé gbọ́rùn sókè kẹ̀ ká má rí àwùsùbì láì. Àwọn àsìkò yìí kí gbogbo àwọn tó wà ní ìdùbúlẹ̀ àìsàn kan àbí ìkejì pé láṣẹ Èdùmàrè adìyẹ ò kí ń tẹsẹ̀ kú. Ọlọ́run ọba mi yóò gbé yín dìde lórí àìkẹ́tẹ̀ àìsàn yín ara yín ó yá omi ara yín ẹ̀jẹ̀ ara yín eegun ara yín iṣan ara yín
láti orí títí dé àtẹ́lẹsẹ̀ ọlọ́run ọba mi yóò bá mi bòròró òtúra sí ẹ ní ṣàìsàn ẹ ní ṣàìsí àwa tá a wá ń gbàdúrà fún yín náà kò ní kúrò lórí yín kó bọ́ sórí wa. oṣù ìfẹ́ la mú lọ yìí oṣù ìfẹ́ lájọ ṣe lájọ rò pọ̀ lájọ lẹ̀ pọ̀ ẹni pé tẹ́sítẹ̀tì kan bá ń bẹ àbí kí n fi àpèjúwe àwa tá a gbé face mask láàpù tí n fi ṣàpèjúwe fún wa. tẹ́ ẹ bá rínú yàrá yìí wọ́n ní yàrá yìí o ìyá Yusuf lónìí wọ́n ní ṣe rí yàrá yìí ìyá Ruth lónìí yàrá tó wá dojúkọ yẹn ìyá Jímọ̀ níṣẹ́ wá rí tó wá dẹ́yìn kọ yẹn ìyá Deborah. lọ́ọ̀ yàn mí fún yín. bẹ́ẹ̀ ni wọ́n ní lẹ́yìn Ramadan wọ́n ní pé ká ṣe kí ni ká wà nínú ìfẹ́ ká bára wa ní ìfẹ́ ká jọ sọ̀rọ̀ pọ̀ ká jọ ṣeré pọ̀ wọ́n ní ká máa gbé inú ìfẹ́ nítorí pé Ọlọ́run ni ìfẹ́. lọ́n tó ọba tó mú. Mr. Julius Ọ̀kẹ́ àwọn ṣe àmì wọ́n ní àmì lórúkọ Jésù. Muhammadu ṣe. èmi náà ṣàmì mo wá fọwọ́ ẹ̀ bọ́jú. túbà fọ́ lọ́wọ́. mo kọ́ túbà fún Ọlọ́run mo ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àjàní òjíṣẹ́ Ọlọ́run. bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run. wọ́n kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àfáà tí wọ́n ń pè láàfáà tán sì tún mara wọn láàfáà. ó sì wá sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. ọba tó wọ́n kú ọmọ ṣe bóun mo kí wá wípé ẹ kú iṣẹ́ ládá Àjàní. ẹ kú àfọmọnìyàn ṣe. Bàbá Àjàní òjíṣẹ́ Olúwa, Bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run, tí kò kọjá òun fọ́lọ́run tán, ọba tó wọ́n Músá. ẹnìkan sọ lámbà kan bọ́lá lámbà ní lámbà sì kọ́ òótọ́ ọ̀rọ̀ ló sọ ó gbà táwọn wà kéékèèké ó ṣẹlẹ̀ o ẹ máa gbọ́ yẹ ẹ mú sáàrì jẹ sàárì tó ẹ mú sáàrì jẹ sàárì tó sàárì ló máa kọ wọ́n máa jí àwọn èèyàn láti ilé sílé látòjúlé tójúlé látàdúgbò sádùúgbò ẹnìyẹn wá ní gbogbo àwọn guys tó ń ṣe sàárì tó àbáwọn ọmọ kéékèèké tó yẹ́yẹ́ young guys wípé gbogbo wọn ló ti ń ṣe yahoo mo wá ní àbà gbogbo wọn náà kọ́ ló ń ṣe yahoo ó nìbọn kí ló dé tà wá rí ẹmú sáàrì jẹ mọ́mọ́ láyé lé ni. ayé ìgbà tẹ́ ń sọ àwa náà sáàtì ẹ̀kẹ́rẹ́ inú ayé ìgbà tẹ́ ń sọ yìí ayé ìgbà tẹ́ ń sọ yìí á mọ̀ rìn torútorú. ìtọ́ṣùpá bọ́ọ̀lù. àwọn àti ìwà tó sì tún ti délé ayé síwájú àwọn tó gán tó máa sọ pé bóòrè lórúkọ sẹ́ni tí ó mọ. orin àmùdá yìí. màláìsìkì ọlọ́mọdé amúsàrì jẹ ká ọlọ́mọdé arórílẹ̀ fèrú. mú ìdí ni. ọlọ́mọdé amúsàrì jẹ kán lọ fátibí lọ. májà. àtàmúsàrì jẹ àtàtúmúsàrì jẹ àdúpẹ́pẹ́ àwẹ̀ ti tẹ́ ojú kadì ọ̀sán ọ̀ bí àwa tá a gba ẹ̀rí mo ṣe kù kọ́lọ́ ṣàánú. òun ní bẹ́ẹ̀ pàtó. àwa tá a gba Ramadan akíra wa akúkú mọ̀ra wa. ìra ẹni Ọlọ́run fẹ́ lọ. àmọ́ra wa ò àmọ́ra wa àwa tá a gba Ramadan mọ̀ra wa. wàlíù láàyè àbí kìíní. ọba yàrá ọba yàrá tí orúkọ rẹ̀ máa tóbi pọ̀ o akíọ́ o. ìdí Ọlọ́run. ó ní ìdí àlàyé òru yàrá mi. ìsọdẹ́kúnlé WhatsApp kí ló fa ha. ẹgbẹ̀rún kámẹ́rì múnáfíkì o wọn ò tálẹ́jẹ̀ ní Muyideen Bello. Àjàní Ṣehu Àjàní oníwàásílò. Àdùkẹ́gbẹ́ olóhùn ààrẹ dodo, ọmọdé bá gbọ́ wọn ti mọ̀ pé mi ni, bálàgbà bá gbọ́ wọn ti mọ̀ pé mi ni. ẹ ṣe jàre Mr. Ọ̀kẹ́ Julius wọ́n ní báwọn ṣe wà yìí wọ́n ní ọmọ alájà ni wọ́n ọmọ alájì ni wọ́n bẹ́ẹ̀ ni kì í ṣe bọ́n ṣe wà ní táwa mọ̀ náà agbọ́tà sì tún mọ̀ bẹ́ẹ̀. Mú ìdí mi, alájà ní ṣe púpọ̀ lọ́wọ́ mi. Mr. Julius wá ní láti sọ wípé àti kírísítẹ́nì àti mùsùlùmí wọ́n lájọ ń rò pọ̀ ní àjọ ń ṣe pọ̀ ní. Nígbà tó di bá ń wá bàbá mi, bàbá onílé sùn wọn. èmi gbàwẹ̀ Mr. Ọdẹ́kúnlé ẹ mọ́ bàgbàgbọ́ mi jẹ́ èmi gbàwẹ̀ àmì tí mo gba Ramadan tó papọ̀ mọ́ lẹ́ǹtì. Nígbà kan, wọ́n ṣàbẹ̀wò lóòrèkóòrè lẹ́mìí mi tó bá dibi ká gbàwẹ̀. fún mi. Gbogbo ìmọ̀ láàrin ọjọ́ méjì mo lè gbàwẹ̀ 21 days kan tí ò sì ní hàn lára mi bọ́lọ̀ ni kì í ṣe èèyàn. wọ́n ní ìmọ̀ mi kan ṣé ìmọ̀ káwa tá a bá kúrú mọ́lẹ̀ báwọn ètètè mọ̀ paarù ààbò Ọlọ́run bu àwa là ń rò páwàrú lára àwọn èèyàn tán báwọn ní Mrs. Animashaun you're not looking bad wow ẹ wo bí skin ṣe ń dọ́zu ẹ wo bójú ń ṣe fresh ẹ wo bẹ́ẹ̀ kẹ́yìn ṣe yọ bẹ́ẹ̀ á sì rù. ẹ ò rí gbé sálá. Ọlọ́run àbò ń dáàbò bò wá kò jẹ́ kí àwẹ̀ 70 days
40 days lẹ́ǹtì àti 30 days ẹ̀rọ kò jẹ́ kó yọ ọkọ́ hàn lára wa. ọjọ́ olóore kò sẹ́sẹ́ níbẹ̀. ó pè yín tèmi lèmi ń gbàdúrà fún mo sì ń fàwọ̀ ẹ̀tì tí mo sì ń gbàdúrà ti gbà. olóore kò sẹ́sẹ́ níbẹ̀. wọ́n ní tá a bá rojọ́ ọ̀kàfà yé ní ti gbogbo èèyàn wò pé àyíká ní kì í ṣe èèyàn rẹ ẹ̀jẹ̀ àtúrò tó lóore náà. kò tó pọ̀pọ̀ alájà ni o. ọlọ́run ọba àwí ìwé tán ọba àsọ ọ̀sọ́ tán ni kò sí tá a bá ní ká mú ọ̀rọ̀ rẹ̀ báyìí ká máa sọ láti ìsinsìnyí lọ títí tún di ọdún tó ń bọ̀ á máa sọ ni torí pé bàbá yẹn pọ̀ lórí ó sì pọ̀ láàánú. bíbá ṣe alájà ni o. ọlọ́run gbọ́ gbígbàdúrà ní o gbígbàdúrà tó tó láyè yóò sí kájọ bẹ̀rẹ̀ lẹ́ǹtì ọjọ́ kìíní ìkejì 40 days àtúnjọ bẹ̀rẹ̀ Ramadan ọjọ́ kìíní ìkejì 30 good days. ẹ jẹ́ ká kọ́ gbórúkọ ọlọ́run ọba ìtóbi náà Allahu Akbar Allahu Akbar Allahu Akbar kabira. iná òtẹ̀ nílámù o kásán díẹ̀ nínú ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni jàre Mr. Ọ̀kẹ́ wọ́n ní àwẹ̀ náà ni àwẹ̀ ẹni ẹ̀rí bí mo ṣe kù kọ́ lọ́n jọ kó fàánú gbà mí provision mi dà ẹgbẹ́ mi kó provision ká fi jẹun gbogbo ẹ̀rí gbẹgbẹ kẹ́mi ká fi jẹun gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kó smooth padà kẹ́mi náà wá yọkùn bíi bàbá dẹ́mi. máa forí ológì ní wọ́lá jù wọ́n ju àwọn lọ sí ya. ẹ má forí olóńgì ní ìwé tó ló láàjù wọ́n jura àwọn ìyá tó pọ̀ ní ìgbà o. ìbínú oore ọmọlàkejì. ẹ má bínú orí ọmọnìkejì mọ́ ẹ jẹ́ ká mọ̀ wípé ẹni tó lọ́n bá ṣe lóore tó bá jẹ́ ẹni tó jẹ́ neighbor wa ní àbáládùúgbò ẹ jẹ́ ká nígbàgbọ́ at the back of our mind pé oore yẹn ti súnmọ́ wa ògo yẹn ti súnmọ́ wa ìdùnnú yẹn ti súnmọ́ wa àṣeyọrí yẹn ti súnmọ́ wa ṣùgbọ́n wà ògbé kẹ́ẹ̀ni ẹ̀yin ni ẹ ṣe bẹ́ẹ̀ o tí Ramadan fi tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ òkè gba Ramadan tún wá tó ṣe yẹ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ inú kò bá wọn débẹ̀. ẹlòmíín bẹ nínú Ramadan tó bá gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn á tètè kúrò bẹ́ẹ̀ ni á ní kán má fi tiwọn kó bá tó. ṣéwù Àjàní àkàndá ọlọ́run. bàbá Àjàní oníṣẹ́ olúwa bàbá Àjàní oníṣẹ́ olúwa fún mi láyọ̀ ọmọ bàbá òye níran aya Animashaun aya wọn lọ́yọ̀ọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀ mọ́ bí ọmọ títà tìbà bàbá dẹ̀mí kí mi kó ọ̀rọ̀ bàbá kábíyèsí wa o bẹ́ẹ̀ ni Mr. Ọdẹ́kúnlé ẹ̀yin náà ò kí mi ọ́bù ò kí mi Aisha ò kí gbogbo yẹn kí gbogbo pátápátá màá fún ẹ̀yìn ọlọ́mọdé lé ipò lùbàdàn. tó arére aráyé ó yẹ lẹ́mọ̀ káwọn ọba yẹn wọ́n kọ̀ nẹ́ẹ̀tì papọ̀ ni. kámi ká lọ. ẹ má jẹ̀rú ọba yìí mi ilé ilé yín. èèyàn bá ṣe wù. bàbá lọ sinmi ni láṣẹ Èdùmàrè ọdún ó jìnnà síra ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dàrú ilẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àní dèrò ẹ̀yìn ogun ò ní jà wá àní ríbi. bẹ́ẹ̀ Àjàní. gbogbo àwọn àtọ̀yọ́ Aláàfin mo kí wa lágbára lọ́wọ́ Elédùmarè ilẹ̀ Ọ̀yọ́ ọmọ àtúbọ̀ gbòòrò sí i. káyà aládùúkẹ́ o Ọlábísí aya òye fẹsọ̀ ọmọ rẹ mú òjẹ́gbẹ́ wá sí màmá rẹ mú Ibrahim òyìn tó síbẹ̀ ó tún kú lẹ́yìn 1950 ẹ máa gbọ́ mi 1950 ẹ máa. ṣé ẹ gbàgbé. eré láyé kọ́ ti gbọ́ wọn nílùú. ohun tá a bára wa sọ lórí ètò náà ni wípé ohun tó jẹ́ kókó tá a fi ṣe tọ́pìkì ètò wa tòní ó la pè ní lẹ́yìn Ramadan kí ló ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan ṣé bá a ṣe ń díìṣì gbogbo oúnjẹ yẹn fáwọn bàbá wa àwọn ọkọ wa ṣé bẹ́ẹ̀ náà la ṣe máa díìṣì ẹ̀ lọ ọlọ́lọ́mọjọ́ tọkùnrin mi ti jẹ gbogbo ọlọ́lọ́mọjọ́ tí ọkùnrin mi ti jẹ jarọ̀ láàsì oore tá à ń ṣe nínú Ramadan yẹn ṣé ó máa tẹ̀síwájú ní àbótúndọdún tó ń bọ̀ ìjàpá alájà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tá a láàṣẹ mọ́ta pàtì nínú Ramadan yẹn ṣé bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ. àdánwò tó ju àlọ́bìnrin kí síláàmù tó fẹsẹ̀ múlẹ̀. ẹ̀yin bọ̀dá mi lọ́tún lọ́sì ẹ̀mí ti mọ̀ wípé ìgboro lẹ́nìí àwọn èèyàn máa paint ẹ̀ blue red ni white colour ni yellow purple ni èyí ṣaṣọ mò ń sọ tí mò ń gbìyànjú àìsàn náà ni pé ṣáà tún ní gbọ́rùn òkè mọ́ Ramadan ti lọ ṣáà ní gbọ́rùn òkè mọ́ bíi tìgbà kan ẹ má jẹ́ kí á jẹ́ ajá tó bì ilẹ̀ tó fẹnu ẹ̀ kù ó tá a dágbére fún odidi ọgbọ̀n ọjọ́ ìṣekèrè mi fa iṣẹ́ la ṣe. tọ́sán ti wá ní nílé odù orin ọgbọ́n. ẹ má sọ wípé Olúwa fún mi láyọ̀ ń sọ tí ẹ ní àní gbogbo mọ́ gbọ́rùn òkè máa ṣe kíní yẹn ṣé àfitì síbì kan ni àbá kan fi kọ́ because bí ọ̀pọ̀ ṣe máa ṣe mo fi kọ́ fún odidi ọgbọ̀n ọjọ́ tí wàá lọ sí àtúnwá ọkùnrin ọ̀rọ̀ wa mo bẹ̀ wá ẹni tá a bá ti ló lọ ẹ jẹ́ ká ló lọ ẹni tá a bá ti ní òsì mọ́ ẹ jẹ́ ká ní òsì mọ́ nìyẹn ká dágbére bẹ́ẹ̀ sọ wípé òun àtijọ́ ti kọjá lọ ó ní kí èsì ohun gbogbo sì di tuntun
ẹ jẹ́ kí Ramadan yìí kó jẹ́ kí ohun ọ̀tun kó jẹ́ kó mú wá sínú ayé wa. Ọlọ́run fẹ́ tó jẹ́ ká ṣe Ramadan láyọ̀ àtàlàáfíà ó ń pòwe fún wa ni ó jẹ́ kó yé wa wípé aṣiwèrè ẹ̀dá ní gbíjọ Ọlọ́run ò ṣe é gbìjà a wà nínú Ramadan a tún wà ní oṣù lẹ́ǹtì ní oṣù tó kọjá lọ ṣé ẹ rí pé Ọlọ́run ọba àfẹ́ ni ó jẹ́ kó yé wa wípé òun sì rán ẹ̀sìsì ó sì tún máa ẹ̀sìsì lọ ni báyìí ò bá sí mọ́ Ọlọ́run máa wà báyé bá sì tún wà Ọlọ́run máa wà bẹ́ẹ̀ èèyàn kú Ọlọ́run òkú bẹ́ẹ̀ èèyàn tún wà Ọlọ́run bẹ̀. ìyẹn ní pé Ramadan papọ̀ mọ́ lẹ́ǹtì ìtọ́ba wa tún wá fẹ́ ló ṣẹlẹ̀ tí ò fi sí fẹ́ mọ́. ó máa ń bà mí nínú jẹ́ tí bá lóyún àti mú wọn mọ̀. a máa bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tẹ́lómi bá sọ pé ẹjọ́ I'm a Christian I don't want to have anything to do with anybody called Muslim. Are you God? ṣé Ọlọ́run ni ẹni? ààwẹ̀ Ramadan títí ààwẹ̀ lẹ́yìn títí ó tún di ọdún tó bọ̀ Ọlọ́run jọ kó má pọ̀kù ló ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbà nínú àlàáfíà ẹ jẹ́ ká wá ní gbogbo tá a wá gbé tìta àṣẹnú lẹ́yìn tìta gbé tìta àṣẹnú Ramadan yẹn ẹ mọ̀ jẹ́ àtútù lọ tún mú mọ́ ẹ jẹ́ ká jó yéṣù pé ó ti lọ nìyẹn ẹ jẹ́ ká jó yẹ pé tá a fi kọ́ yẹn a ti fi kó sì ti jóná síbẹ̀ a ti wá di ẹ̀dá tuntun. ìyẹn ló lóru àtòru àtọ̀sán ti wà ní nílé ojú. àtòru àtọ̀sán tọlọ́run ọba ni bíbélì tèmi sọ fẹ́ mi mo sì nígbàgbọ́ pé Kùránì náà sọ bẹ́ẹ̀ ó ní kíyèsí ohun àtijọ́ ti kọjá lọ ohun gbogbo sì di tuntun àná ohun gbogbo di tuntun nínú ayé mi àti yín ohun gbogbo di tuntun lórí àwọn ọmọ wa ohun gbogbo di tuntun lórí àwọn ọkọ wa lórí àwọn aya gbogbo di tuntun ìdílé tí ó kòrò yẹ omi ìtura wọn bẹ̀ látẹ̀mí lọ Ọlọ́run tó jẹ́ ká ṣe Ramadan òun lẹ́ǹtì láyọ̀ àtàlàáfíà ó ń pòwe àlàáfíà fún wa ni àlàáfíà ó sì jẹ́ tèmi àti yín ànírín gbọ́sẹ̀rù bí ó ṣe bí ọmọ ilé wa ò ní dàrú àní ṣòfò. fèrú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọ̀mọ́ ẹ̀rọ àná bí kú òfin títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní àtijọ́ máa pàdé ọmọ yín ni ọ̀rẹ́ yín ni. ilé wa lọ́wọ́. onígbàgbọ́ pé ẹ gbádùn ètò yìí tá a pè ní ètò ayé obìnrin tẹ́yìn bá tún wá fẹ́ gbádùn ẹ̀ dáadáa yẹn ní wẹ́n fẹ́ gbádùn ẹ̀ tààtà ẹ ṣe kí ni ẹ̀yẹ ṣàlùwọ́ sí ìkànnì Q Radio and TV àbíkẹ́ lọ sí orí wọ́ ó fún mi ìyẹn ó fún mi Animashaun bá ń bẹ̀ bìbà ìyẹn ni wípé wàá gbádùn ẹ̀ dáadáa ọmọ yín ni ọ̀rẹ́ yín ni Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye níran aya Animashaun aya wọn lọ́yọ̀ Aláàfin relé odò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ tàtìbà èmi lọ́mọ Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ náà tún mẹ́rú àmẹ́rú kan lẹ́rú lójú ogun. ajáre ọ̀nì tó sì ìwò nílé wáyé o ìlà ẹ̀sìn tọ́jọ́ gbọ́. òun náà bá wa sọ lágbára Ọlọ́run èyí tó gbé tí ọ̀tún wọlé kò ní gbà tòsí jáde àtọ́ àbáwọra wa sọ tó jẹ́ kókòrò fún tẹ̀lé òun náà la pè ní after Ramadan yẹn ni pé lẹ́yìn Ramadan kí lóhun tó ṣẹlẹ̀ nínú Ramadan kí lóhun tó ti ṣẹlẹ̀ lẹ́yìn Ramadan kí là ń gbé ṣe lẹ́yìn Ramadan kí là ń rò lẹ́yìn Ramadan kí là ń sọ lẹ́yìn Ramadan kí iṣẹ́ ìmúra wa yàtọ̀ lẹ́yìn Ramadan kí là ń jẹ lẹ́yìn Ramadan ìwà wo làwù sáwọn ọkọ wa lẹ́yìn Ramadan ìwà wo làwù sáwọn ìyàwó wa lẹ́yìn Ramadan ṣé mo tètè ń délé dáná yẹn ṣóṣì lọ ṣá. ọ̀láyé mọ́ ó máa ń gbọ́ mi lójú mi ó máa ń bà mí nínú jẹ́. ọ̀gbìn ìdílé mi ẹ má bínú ọ̀rọ̀ ló kó mo rò wá ní àwọn ìdílé kan ẹ má jà tanra jẹ à ń lọ oúnjẹ yẹn kò special sí wọn ọ̀yà wọn ra tọ̀sán wọn ra talẹ́ nílé màmá pùtì náà ni ṣùgbọ́n nínú Ramadan obìnrin yìí dídì mú ìdílé ẹ̀ lọ́kàn wípé á dáná tí odidi ọgbọ̀n ọjọ́ òfin pè ní kò wá sí tó special mú ọgbọ̀n ọjọ́ yẹn ju àwẹ̀ Ramadan náà lọ ó wá yẹ kó jó máa special lọ iná dídá yẹ kó máa special lọ ìfọkànbalẹ̀ yẹ kó máa special lọ kọ́kọ́ rẹ̀ gómìnà pé ó má rí lóòótọ́. àìmọye oríṣiríṣi tójú àná. títí ọjọ́ mẹ́jọ tèmi àti yán láǹfààní àtijọ́ pàdé ọmọ yín ni ọ̀rẹ́ yín ni Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ àbòyè nìyẹn ká pàdé náyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa èmi ò ní gbọ́kú sí ẹ̀yin ò ní gbọ́kú sí mi ìpàdé ó tún di ọjọ́ Monday lágbára lọ́wọ́ ilé náà akọ́dún akúyèdún. tọ́lá alibadiru aláìná. èmi náà kí gbogbo ẹbí mo kí gbogbo ará mo kí gbogbo ọ̀rẹ́ lójúlùmọ̀ pátápátá tí bá ní kí n máa dákọ̀ ilẹ̀ aṣú ilẹ̀ atúmọ̀ ṣùgbọ́n mo kí ẹbí mo kí ará mo kí ọ̀rẹ́ mo dín ìdílé Animashaun ẹ má bínú mo ṣe má dárúkọ o bẹ́ẹ̀ ni mo kí ìdílé Arówóṣayé mo kí ìdílé Sóyìngbè lágbára lọ́wọ́ Elédùmarè aṣọ́nù àtúnṣe tẹ̀mí Golden Sisters mo kí wa gbogbo fíbà ńlá papọ̀ ní tilé tó kó níbi tó gbé dúró àti ibi tó ti gbé máa lọ mo kí wa lágbára lọ́wọ́ Elédùmarè àní dààmú. mo kà kẹ́sìn yín tó máa jẹ́ sílámù ọ̀pọ̀ ẹ̀mí ló lọ sí. mo kí wa wípé Ramadan Kareem láṣẹ Èdùmàrè ọ̀pọ̀ ẹ̀ látúnṣe lórílẹ̀ àlàyé àní rí gbé sọnù bí òṣèlú ọmọ mo kí wa lẹ́ẹ̀kan sí gbogbo fíbàn tọ̀yọ́ state tìlú Ìbàdàn Mr and Mrs Sóyìngbè mo kí wa Animashaun ni Arówóṣayé family mo kí wa
àní dààmú gbogbo ẹbí ará ọ̀rẹ́ gbogbo ẹ̀yin tí ó fún mi skincare pátápátá mo kí wa pé Ramadan Kareem ọ̀pọ̀ ẹ̀ la máa ṣe lórílẹ̀ àlàyé àní rí bíbí òní ṣẹlẹ̀ sí wa gbogbo ẹ̀yin tí ó fún mi narrator mo kí wa gbogbo ẹ̀yin ó fún mi ti caterer mo kí wa àní jẹ́bàjẹ́ ẹ ṣé gan ni tẹ́ patronize wa ẹ ṣé tẹ́ ń wò wá ẹ ṣé gangan àdúpẹ́. ṣé kọ́ mọ̀ wá mi iná kú ṣáà ò ń gbérí. èmi náà kíra mi lágbára lọ́wọ́ Elédùmarè a máa ṣe kí ni a máa ríra wa bá ó dàbọ̀. ìkáwọ́ wa rí máa ń yọ mí lójú mi.